Ẹ kú dédé àsìkò yìí o, ẹ̀yin ará ilé. Mo kí yín níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti máa gbójú wò wá. Olúsọjí Ayọ̀adé lórúkọ tèmi, tí gbogbo èèyàn mọ̀ sí Bàbá Lábúlé. Bàbá Lábúlé rèé, akọ́mọlówe, arìnmásanwó ẹnu nítorí ìdágìrì ọ̀rọ̀. Òwe Yorùbá tẹ́ ẹ mọ̀ mímọ̀ náà ni mo tún gbé dé. Òwe Yorùbá tí mo fẹ́ ṣe àtúpalẹ̀ rẹ̀ lónìí, òun ni òwe Yorùbá tó sọ wípé ọ̀kẹ́rẹ́ tí yóò gun igi ọ̀gẹ̀dẹ̀, èékánná rẹ̀ yóò mú háhá. Ọ̀kẹ́rẹ́ tí yóò gun igi ọ̀gẹ̀dẹ̀, èékánná rẹ̀ yóò mú háhá. Ẹranko wo là ń pè ní ọ̀kẹ́rẹ́? Ọ̀kẹ́rẹ́ lẹ̀ ń wò yìí. Ọ̀kẹ́rẹ́ lẹ̀ ń wò yìí. Ẹranko tí à ń pè ní ọ̀kẹ́rẹ́ lẹ̀ ń wò yìí. Kí ni ìdí tí Yorùbá fi pa òwe yìí? Ìdí tí Yorùbá fi pa òwe yìí ni wípé ọ̀kẹ́rẹ́ yìí jẹ́ ẹranko kan tí ó fẹ́ràn igi gígùn àti ìtàkùn àti igi ni ọ̀kẹ́rẹ́ yìí fẹ́ràn láti máa gùn. Ó jẹ́ ẹranko tó fẹ́ràn, tó máa ń ti orí igi kan bọ́ sí orí igi míì. Bẹ́ẹ̀ rèé, igi ọ̀gẹ̀dẹ̀ rèé. Igi ọ̀gẹ̀dẹ̀ tí Yorùbá fi pòwe rèé. Kí ni ìdí àti ìtumọ̀ tí Yorùbá fi pa òwe yìí ni wípé igi ọ̀gẹ̀dẹ̀ tẹ́ ń wò yìí, ó jẹ́ igi tí ara rẹ̀ máa ń yọ̀. Ara rẹ̀ ò dàbí igi tẹ́ ẹ rí tí ọ̀kẹ́rẹ́ yìí ń gùn yìí. Bẹ́ẹ̀ ti rí tí ọ̀kẹ́rẹ́ yìí ń gun igi tẹ́ ń wò, kò lè gun igi yìí, kò lè gun igi ọ̀gẹ̀dẹ̀ yìí bẹ́ẹ̀. Nítorí wípé ara igi un ó ṣe é gùn bẹ́ẹ̀, ṣùgbọ́n ara igi ọ̀gẹ̀dẹ̀ yìí kò ṣe é gùn bó ṣe gun igi yìí. Nítorí pé ara ọ̀gẹ̀dẹ̀ ó máa ń yọ̀. Àsìkò àti irú àsìkò wo ni Yorùbá tilẹ̀ máa ń pa òwe yìí? Àsìkò tí Yorùbá máa ń pa òwe yìí ni nígbà tí ẹnìkan bá fẹ́ gbé ìgbésẹ̀, tí wọ́n sì mọ̀ pé irú ìgbésẹ̀ tí ẹni náà fẹ́ gbé ó pè fún ìgbáradì tó lákàkì. Yorùbá máa ń lo òwe yìí nígbà míì bí ìkìlọ̀. Yorùbá tún lè lo òwe yìí nígbà míì gẹ́gẹ́ bí ìṣínilétí fún ẹni tó fẹ́ gbé ìgbésẹ̀. Ó lè jẹ́ ẹni tó fẹ́ gbé ìgbésẹ̀ gan ni yóò pa òwe náà fúnra rẹ̀ láti jẹ́ kí àwọn ènìyàn ó mọ̀ bí ìgbáradì òun lórí ìgbésẹ̀ tóun fẹ́ gbé, láti jẹ́ kí wọ́n ó mọ̀ bí ó ṣe lágbára tó. Ìdí rèé tí Yorùbá fi máa ń pa òwe náà pé ọ̀kẹ́rẹ́ tí yóò gun igi ọ̀gẹ̀dẹ̀, èékánná rẹ̀ yóò mú. Bẹ́ẹ̀ ṣe ń wo fídíò yẹn ni kẹ́ máa bá mi share rẹ̀. Bẹ́ẹ̀ tí ń wò lábúlé wa ní Facebook, bẹ́ẹ̀ ni kẹ́ lọ máa bá mi wò ó ní YouTube. Bàbá Lábúlé TV ni kẹ́ lọ gbójú wò ní YouTube. Ibẹ̀ lẹ́ ti rí wò ní YouTube, Bàbá Lábúlé TV. Ní Facebook, Lábúlé wa. Ní TikTok, Abúlé Akọ́mọlówe 07. Ní Instagram @Lábúléwa1. Ìmúra ènìyàn lórí ìgbésẹ̀ kan nígbà tí ènìyàn bá fẹ́ múra ni Yorùbá máa ń ṣe àmúlò irú òwe yìí pé ọ̀kẹ́rẹ́ tí yóò gun igi ọ̀gẹ̀dẹ̀, èékánná rẹ̀ yóò mú háhá. Nítorí wípé èékánná ni ọ̀kẹ́rẹ́ fi máa ń gun igi. Láìsí èékánná, igi kò lè rọrùn fún ọ̀kẹ́rẹ́ láti gùn. Àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko ló fi jẹ́ wípé èékánná, ẹranko tí ò bá ti ní èékánná, wọn kì í lè gba igi mú, wọn kì í lè gun igi. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko ń bẹ nínú igbó tí wọn ò lè gun igi bí ọ̀kẹ́rẹ́ ti ń gun igi ń tiẹ̀ nítorí èékánná.